mẹ́ta ní sókùn ọ̀kan ń sowó ọ̀kan ń sọmọ ọkàn àìkú ẹ̀gbọ́n ìwà ọmọ àfigbá sáwó lókè mòró pé ìròyà wà bonú ẹ̀ ọmọ olútóyè ṣe àjámọ́lú ọgàn ó yálé àwọn màmá rẹ̀ ọmọ òwòlú arọ́bí ẹ̀kẹ́ ọmọ borogún là á ṣẹ̀ṣán ṣìwọ̀ṣìwọ̀n là á ṣòwò bàbá rẹ̀ gbà á ṣòwò bí ọ̀lẹ́ là á rí ọmọ ṣàṣẹ ènìyàn ní kiri láwùjọ iṣẹ́ bàbá lówó lọ́wọ́ tẹrú tọmọ á máa kí ni bàbá lówó lọ́wọ́ tẹrú tọmọ á máa kí ni ọmọ àgbàrá òjò tí ń bá níjà tí ń gbójúde ẹni ọmọ alágbó dàgbò yànmùyànmù tójú bọ́ ọmọ agẹṣin lọ́sàn-án agẹniyàn lóru ọmọ àdìó àgbà Ifẹ̀ kúrádòdò ń dá wà kúkú ń wẹ̀ lódò àwọn ọmọge ń yọwọ́ ṣẹ bórogún gbà tèmi ẹni bórogún gbà tiẹ̀ ló ṣoríire ọmọ balógun dòdò ń dá wà lọ́pọ̀ Oríkì lè màmá tó bí ọlọ́mọ ó yálé ọkọ tó fẹ́ ọ̀láyà Ayọ̀délé Olúwo ní ìwọ̀n láyà ẹ̀gbámọ́ líṣà bí ọmọ gbòǹgbò àkàlà àwọn ọlọ́mọ erin jogun ọ̀la ọmọ àrídìí ogo lójú ogun ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé jó gbẹrú má jó gbẹ̀kan torẹ́rú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn ẹ̀gbá ọmọ oró lọ́kàn ẹ̀gbá ọmọ wòmúwòmù lóró ń ké ẹ̀gbá méjì ìjàrà wọn níyàn bọ́kọ́ bá tẹ̀sọ̀ èkejì a sì máa ní bá wà o Adétutù ọmọ lára àyọ̀ká ọmọ lọ́jọ́ ìbí òní o orí rẹ̀ àfiré ni lọ́jọ́ gbogbo àlọ́ ti ṣọdún òní sẹ́ ó tún ṣe mí sí láṣẹ Ìdùmarè ikú àárẹ̀ ọ̀kẹ́tẹ́ àlàáfíà òun àìkú balẹ̀ ọ̀rọ̀ yóò fi lé rẹ̀ ṣe bùgbé ojú rẹ̀ ò ní rí bí ibi ò ní bá ọ ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìn ò wá nípa ọ lẹ́kún ọkọ̀ ò ní kú mọ́ lórí ò ní tọ́náwó sáré ọmọ wọn fúnra rẹ̀ ò wá ní fáìsàn ló gbà alẹ́ àsán ẹjọ́ òwúrọ̀ lọ wàá máa rí bá ti ṣe wàá rọ̀nà gbégbà ọ̀nà rẹ̀ á máa là sí rere ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí láṣẹ Ìdùmarè ìwà àtọ̀rọ̀ rẹ̀ òjò Bùkọ́lá ọmọ aráyé ò ní dárí yín rú o ẹ ó bára yín ṣe pẹ́pẹ́pẹ́ láṣẹ Ìdùmarè ọ̀rẹ́ rẹ̀ tún wá ní